ṣe rí lórí ọ̀rọ̀ bàbá wòlíì alọ́ ọ̀rọ̀ yẹn ti fẹ́ bá ìsọ lẹ́nu dé mo fi àsìkò bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi yálà ẹ̀yin tẹ́ wà ní sẹ́ẹ̀dì bàbá alọ́ tàbí ẹ̀yin tẹ́ wà ní sẹ́ẹ̀dì Rótìmí lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹjọ́ ẹ dáríjì mi o lágbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ rí pé mi ò lè fi gbogbo ara sọ̀rọ̀ àwọn tó súnmọ́ mi dáadáa mọ̀ táwọn gẹ́gẹ́ ń sọ pé adé àwọn mọ̀ pé òun pé ọ̀rọ̀ sọ lórí ọ̀rọ̀ méjì ni mo ṣe ń pé ọ̀rọ̀ sọ àkọ́kọ́ Bíbélì sọ pé ká wádìí ohun gbogbo dájú ká di eléyìí tí ń sọ òtítọ́ mú ẹ̀kejì ó ní wípé mi fẹ́ káwọn èèyàn sọ pé ó fẹ́ jẹ́ ní tó wà lókè bọ́ mi dẹ̀ fẹ́ káwọn èèyàn sọ wípé mi ì sòótọ́ ló jẹ́ kí n máa pọ̀ ọ̀rọ̀ sọ so I wanted to balance myself ṣùgbọ́n láti ìgbà yẹn náà mo ń ṣe àwọn iṣẹ́ mi undergroundly to God made me àwọn bàbá yẹn máa gbọ́ báyìí àwọn tí mo mọ̀ wípé wọ́n súnmọ́ wòlíì alọ́ tí wọ́n jẹ́ ọmọ ìlú alọ́ mi fẹ́ dárúkọ bàbá mi yẹn pé wọ́n bọ̀ wọ́n ń wò mí báyìí mo pè wọ́n is one of my bosses mo sọ fún wọn mo ní bàbá ẹ súnmọ́ wòlíì alọ́ ẹ̀dẹ̀ jẹ́ ọmọ ìlú wọn kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó bàbá gbogbo alọ́ bàbá promised me pé don't worry I will get back to you and he started his own investigation undergroundly and he later came back to me pé Adé according to the investigation I made they said Baba Oluwalo's wife is alive kò dẹ̀ sí nǹkan tó ṣe it was after that period that mama the mother-in-law to Baba Oluwalo now came out that's a video I called this baba again ṣé bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ṣe àwọn Baba Oluwalo ni kí ló tí ìyá ìyàwó ẹ̀ fi ṣe video àwọn náà ó fọ́ ní sí wọn àwọn tún ní kí n fún àwọn ní some minutes àwọn ní àwọn pé àwọn one or two people tó súnmọ́ ìyàwó tó súnmọ́ Baba Oluwalo again àwọn ẹ̀dẹ̀ ní kò sí nǹkan tó ṣe ìyàwó wọn mo ní ẹ má jà parọ́ ẹ sọ òótọ́ fún mi sà kí ló ṣe ìyàwó wọn ó tún ní kí n fún àwọn ní some minutes or some days in short ẹ ṣàṣọ fún mi pé kò sí nǹkan tó ṣe ìyàwó Baba Oluwalo mo wá sọ̀rọ̀ kan fún wọn pé sà torí ìwé yẹn tẹ́ jẹ́ láwùjọ you are a journalist tọ́lọ̀ ń dẹ̀ gbà fún mo sọ fún wọn bẹ́ẹ̀ èmi ti gbọ́ o pé kò sí nǹkan tó ṣe ìyàwó Baba Oluwalo èmi ti gbọ́ torí ẹ súnmọ́ wọn ẹ dẹ̀ súnmọ́ àwọn tó súnmọ́ wọn òun ló jẹ́ kémi mọ́ kó máa dá pé kí ló tó kọ́kọ́ béèrè lọ́wọ́ wa kí ló tó kọ́kọ́ béèrè lọ́wọ́ wa kó tó máa jáde òun ni mo sì kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn so láàrin èmi àti ẹ̀yin dáàdì tẹ̀ súnmọ́ mi nǹkan tí ìwádìí tèmi ṣe nìyẹn àmọ́ èmi tí wàá fi ọ̀rọ̀ yìí kọ́ wọn lọ́rùn pé ẹni kò sí nǹkan tó ṣe Baba Oluwalo wọn ni kò sí àwọn náà ń wò mí báyìí mo dẹ̀ sọ fún wọn pé tí ó bá wá di wípé a padà gbọ́ wípé nǹkan míì ṣẹlẹ̀ ẹ̀ ṣà á pariwo yín voice yín màá dẹ̀ lè ṣẹ̀ síta pé definitely ẹ̀yin náà mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti sọ fún wọn because nǹkan tèmi fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo dẹ̀ sì máa fẹ́ látọ̀dọ̀ Baba Oluwalo òkè ẹjá gbà wípé kò sí nǹkan tó ṣe ìyàwó wọn kò sí nǹkan tó ṣe ìyàwó Baba Oluwalo ká gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní àárín èmi àti yín sà àti ẹ̀mà ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ ń defend wọn tẹ́ ẹ jẹ́ràn sí Ọlọ́run sẹ́yìn lè gbàrú ẹ̀ kẹ́nìkan fi ọmọ yín ọdún kan ọdún kejì ọdún kẹta tí dọ́dún márùn kẹ́ má gbúrò ọmọ yín kẹ́ wá béèrè pé ọmọ yín dà kó má fún yín lésì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ràn sí Ọlọ́run ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ́ ẹ ń defend Baba Oluwalo ṣe lè gbàrú ẹ̀ tẹ́ ẹ bá ti wá lè gbàrú ẹ̀ ẹ̀yin tẹ́ wá súnmọ́ Baba Oluwalo yẹn ẹ sọ fún wọn wípé kò sí èèyàn tí ó ń bínú wọn o ṣùgbọ́n ìgbésẹ̀ méjì pàtàkì kan wà tá a fẹ́ kí wọ́n gbé àwa ti gbọ́ wa wò ní drag wọn that is tí wọ́n bá gbé ìgbésẹ̀ yẹn àkọ́kọ́ kí Baba Oluwalo lọ sọ́dọ̀ ìyá ìyàwó wọn tó bá dẹ̀ jẹ́ wípé àwọn àti ìyá ìyàwó wọn ń jà torí most àwọn wòlíì wa náà máa ń bá àwọn fámìlì àwọn jà wọn púpọ̀ wọn máa ń sọ pé fámìlì àwọn ló ń ṣe àwọn bí àwọn ń di agbára wọn lọ́wọ́ tó púpọ̀ àwọn wòlíì wa ni tó bá jẹ́ pé wọn ò fẹ́ lọ sọ́dọ̀ ìyá ìyàwó wọn kán lọ sọ́dọ̀ ẹni tí ó bá súnmọ́ ìyá ìyàwó wọn ká dẹ̀ mú ẹlẹ́rìí dání kán wá ṣe fídíò call pẹ̀lú ìyàwó wọn ibikíbi tó bá wà kó dẹ̀ kí àwọn fámìlì ẹ̀ bí ò bá tiẹ̀ lè wálé kó jẹ́ Australia gan ló wà tí ò lè forí omi wálé kọ́kàn ṣe fídíò call ayé tìlújára ó ti tàn gbogbo awuyewuye àkúnlẹ̀ tàn bá wá lè ṣe yẹn kí bàbá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kí wọ́n dẹ̀ reveal ibi tí àwọn wà fáwọn ọlọ́pàá pẹ̀lú Rótìmí bàbá should go there with Rótìmí kí Rótìmí àtàwọn ọlọ́pàá dẹ̀ ṣe fídíò call pẹ̀lú ìyàwó Baba Oluwalo tí Rótìmí bá ti wá lè wá jáde sọ fún wa wípé òun ti rí ìyàwó Baba Oluwalo àlàáfíà lọ́wọ́ àní sọ̀rọ̀ ń pẹ́ mọ́ conditions tí mo tún fún bàbá tí ó ń sọ fún mi wípé àlàáfíà ni ìyàwó Baba Oluwalo wà nìyẹn so mo wá sọ fún wa wípé tí wọn bá wá lè meet up pẹ̀lú condition méje tí wọ́n lè sọ Baba Oluwalo tàbí kó sọ mọ́ àwọn tó súnmọ́ wọn. Adé ọmọ Adé, advocate for the masses.